onírúurú ohun gbogbo nígbà tá kókó wà fún nípele nípele ládáyé abẹ́ orí ìgbà kan ti lọ òmíràn làwà yìí ìgbà kan á tún dé ẹ̀dá kan ò lè lólé ayé gbọ́ onírúurú ohun gbogbo nígbà tá kókó wà fún nípele nípele ládáyé abẹ́ orí ìgbà kan ti lọ òmíràn làwà yìí ìgbà mìíràn á tún dé ẹ̀dá kan ò lè lólé ayé gbọ́. Ìgbàlódé ìgbà ara là ń búra ṣe. Ìgbàlódé ìgbà kan rí ọ̀wọ́n là fi ń lọ́ta. Ìgbàlódé ṣùgbọ́n nísàyí ẹ̀rọ amúnáwá. Ìgbàlódé ìgbà kan rí ọ̀wọ́n là fi ń fọṣọ. Ìgbàlódé kò darí bẹ́ẹ̀ mọ́ nísàyí. Ìgbàlódé ìgbà ara là ń búra. Ìgbàlódé báyé ṣe yìí ó yẹ ká máa báyé yìí. Ìgbàlódé ẹni tí ò báyé yìí á padà báyé lọ. Ìgbàlódé 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 àbíkọ́lá adé mi. ẹni tínú ẹ̀ bá lè lálejò ẹ bá mi sọ fún rẹ̀ dábẹ́ pé kó má wulẹ̀ ṣiṣẹ́ o torí bó bá ń fojú ọwọ́ ṣiṣẹ́ a máa fẹ̀yìn ọwọ́ dànù ni òmùfin kì í káàbọ̀ sórí ètò wa ètò yín ètò ọlọ́run ọba mi ìgbàlódé àti ìrírí show lórí Sunny Crown TV ẹ máa wò wá kedere lórí YouTube lórí Facebook lórí Instagram lórí Twitter lórí TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àkọ́tún ètò tó rèé o ta lálejò mi lónìí kí n tó lọ sọ́dọ̀ àlejò mi màá kí gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ mi tí àjọ ń ṣiṣẹ́ tó fi ń dùn tó fi ń dán tẹ̀fí ń rí wa wò kedere mo kí gbogbo àwọn kíríò pátápátá mi ò yọ ẹnikẹ́ni lẹ̀ nínú yan àṣeyè la máa ṣe lórúkọ bàdẹ́dà àṣẹ̀dá táwa lálejò mi lónìí gbajúgbajà olórin Islam ni wọ́n tún jẹ́ oníṣẹ́ ọwọ́ nígbà tí n bá gbé wọn wọlé wọ́n wá fi ẹnu ara wọn wọ́n wá fi ròyìn ara wọn torí ẹnu onípọ̀n báyìí láti ń gbọ́ pọ̀n ta lálejò mi ẹ̀yin onílù ẹ bá mi fi tó orin ti lù ti fọ́n ẹ má bá mi fi gbé àlejò mi bọ̀ àwọn abọ́sàgbà mi tó. wọ́n ṣe bóṣù ló yọ sámi àti ìdíyọ wọ́n ṣe bóṣù ló yọ àbàrà tìǹtìǹ sámi àti ìdíyọ wọ́n ṣe bóṣù ló yọ sámi àti ìdíyọ wọ́n ṣe bóṣù ló yọ sámi àti ìdíyọ wọ́n ṣe bóṣù ló yọ àbàrà tìǹtìǹ sámi àti ìdíyọ wọ́n ṣe bóṣù ló yọ. àlejò wa akínyìn káàbọ̀ sórí ètò wa o. mo kí gbogbo ilé o àti ẹ̀yin tẹ́ ń wò mí o nílé olóko lẹ́yìn odi ẹ kú ọjọ́ mẹ́ta o. ẹ káàbọ̀. Yes sir. orí ètò ìgbàlódé àti ìrírí show lẹ́wà èyí tí ètò yìí dálé lórí a fẹ́ mọ̀ nípa àwọn ìrírí tẹ́ ti ní nídìí iṣẹ́ yín kí lorúkọ yín ẹ bá mi sọ̀rọ̀ kan yín fún àwọn ará ilé ní kíkún kẹ́dẹ̀ bá mi sọṣẹ́ tẹ̀ ń ṣe. orúkọ mi ni Samiat ọmọ akéde Audu aya Ìṣọ̀lá Haruna. ọ̀dà iṣẹ́ wo lẹ ń ṣe o. orin Muslim náà ní í kọ so mo dẹ̀ tún yan iṣẹ́ ọwọ́ láàyò fashion designer. ẹ tún ń ṣe bẹ́ẹ̀ni. ẹ dẹ̀ ń lo òdèrè dáadáa. alhamdulilayi. àtẹ ìfínráyè tún ṣiṣẹ́ ọwọ́ ni o. bẹ́ẹ̀ni. ọ̀dà ẹjẹ́ àwù tègbòtègbò ẹjẹ́ àbẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọmọ ìlú wo nìyẹn. wá láti ìlú Ògbómọ̀ṣọ́.
láti ìlú Ògbómọ̀ṣọ́ ní bàbá tó bí yín lọ́mọ. Bẹ́ẹ̀ni àti ìyá. Àwọn iléèwé wo lẹ lọ lẹ́sẹsẹ o? A bí mi sí Ilé Ifẹ̀ ní Bọ́lọ́rundúrà Fọlábí ní Ilé Ifẹ̀. So mo lọ sí primary ńbẹ̀, mi ṣetán bẹ́ẹ̀ mo fi wá sí Èkó. So mo wá lọ sí Ìrẹ́pọ̀dùn primary school. Ládùúgbò wo nìyẹn? Orílẹ̀ Ìgànmú. So ìgbà tí mo jáde mo lọ sí Ìgànmú high school. So lẹ́yìn yẹn a mú iṣẹ́ ọwọ́ ní kókó. ṣé bàbá àti màmá lè jọ wá sílùú Èkó ni àbí? Ọ̀dọ̀ sísítà mi mo wá ní Èkó yìí. Ìbẹ̀lẹ̀ tí wàá ń kọ́ṣẹ́ ọwọ́ ń gbà yẹn. Bẹ́ẹ̀ni. Báwo wá ni ọ̀rọ̀ orin Islam yìí wáyé? Báwo ló ìbẹ̀rẹ̀? Orin alhamdulilayi rabbil alamin. Iṣẹ́ orin yẹn dàbí àjẹbí ni. Ṣé bàbá ló ń kọ́ ni àbí màmá? Màmí ló ń kọ orin yẹn. So àǹtí mi náà wá máa ń kọ́, tó yẹ pé òun náà ti máa ń lọ sí òde eré. Mo mọ̀ pé mo máa ń tẹ̀lé wọn káàkiri. ẹ̀ ń gbérin fún wọn gbà yẹn. máa ń gbérin káàkiri fún wọn. So ìgbà tí mo wá dé Èkó yìí náà, ilé kéwú tí mo tún wá lọ, àfáàyẹn mi tí lọ ilé kéwú gan, àfáàyẹn kan máa ń rí i pé mo ṣe máa ń kọrin gbá mo ń ṣiṣẹ́ kan máa ń kọrin máa ń ṣe wọ́n mọ̀ yìí. Ìgbà míì wọ́n máa pè mí pé àwọn ọmọ wọn fẹ́ ṣe mọ́lìd kí n wá kọrin fún wọn, kí n wá kọ́ wọn lórin tán máa kọ nígbà mọ́lìd. Lómi náà ṣe wá pé kí n fẹ́ kan tún padà sí ilé kéwú yẹn, mo ṣáà padà síbẹ̀. From there alhamdulillah ni mo ṣáà bára mi pé ẹ̀yin náà padà ó ń lọ díẹ̀díẹ̀. tẹ̀lẹ̀ ó ti tọ́dún mélòó ní ìṣẹ́ ti kó ẹgbẹ́ jọ? Mo ti kó o jọ láti 2003. 2003 bí ọdún 22 sẹ́yìn nìyẹn. Bẹ́ẹ̀ni. Àwọn orin ti tó mélòó tẹ́ ti ṣe? 3 náà ni mo ṣe. Àkọlé àkọ́kọ́? Mo ṣe Má jẹ́ n gbọ́mọ sin ní Ẹ̀kejì ńkọ́? 2011. Mo dẹ̀ ṣe My Impact 2018. So wọ́n á ṣe Ọlọ́run bá mi ṣe, ìyẹn ṣe jáde ní October 19 this year. Kí àwọn olólùfẹ́ wa lè mọ̀ pé ẹ̀yin lẹ wà lórí ètò lóòótọ́, ẹ jẹ́ agbóhùn orin yẹn, ẹ kọrin fún wa ká gbọ́. Alhamdulillahi rabbil alamin ala inyami bibako hiru ifil jasadi. Mo dúpẹ́ f'Ọlọ́run ọba mi ọba gbáláyé o, tó sẹ́mi kù sára mi ọpẹ́ lágídí mo dá. Mélòó èso tó ti pọ́n tó ṣojú lọ́yìn, tí kò wúlò nílé ayé pẹ̀lú ẹwà tó tún ní. Pabambari ọpẹ́ mi fọba tó dá mi sáyé o, ó ṣe mí ní mùsùlùmí ẹlẹ́sìn ọlá, ó ṣe mí ní mùsùlùmọ́ tó mọ̀ pẹ́ dá. Wọ́lá ọpẹ́ mi mọ́jọ́rẹ́ mi ó dúró o. Alhamdulillahi rabbil alamin ala inyami bibako iru ifil jasadi. Alhamdulillah. Ẹgbẹ̀rin lẹ́yìn olórin kankan rí kó tó di pé ẹ dá wà bí ẹ kọ̀ wò pé èmi náà mọ kíní ṣe kí n kẹ́gbẹ́ jọ? Ẹ̀yin sísítà mi yẹn náà ni mo ti ń bá gbẹ̀rin nígbà yẹn. Alhaji gbàtẹ́ dẹ́kun ńkọ́? Ìgbà tí mo dẹ́kun yìí mi ì tẹ̀lé anybody. Ẹ fi kó ẹgbẹ́ jọ? Nígbà tí mo ti wà nílé kéwú náà ló ti di pé bí wọ́n fẹ́ ṣe mọ́lẹ̀d ká lọ pẹ̀lú àwọn ọmọ ilé kéwú ká ṣáà. So ibẹ̀ náà ni mo ti rí àwọn chorus tó ń tẹ̀lé mi lẹ́yìn. Bí ta bá lọ play ní bí a lọ mọ́lẹ̀d kan sì a lọ kọrin, ẹlòmíì lè pè mí pé àwọn náà fẹ́ ṣe nǹkan o, wá bá wa kọrin bẹ́ẹ̀. Díẹ̀díẹ̀ ni ó ṣe di pé à ń ṣe díẹ̀díẹ̀ náà nìyẹn tó lọ́n tẹ́ bá fi àlùbáríkà sí. Ẹ ti ṣàwo mẹ́ta. Bẹ́ẹ̀ni. Ó tún níṣẹ́ míì tẹ́ ń ṣe tẹ́ fi ń pa ọ́dà lẹ́yìn ṣe orin? Mo ń ṣe tailor, máa ránṣọ. Tá a pè ní fashion designer. Mo dẹ̀ tún máa ń ṣe àwọn bíi fruit juice yẹn, fruit salad, so máa tún ṣe níbẹ̀. Ọ̀nà kún owó ọjà. Bẹ́ẹ̀ni. Bàbá ńkọ́? Ó wà. Iṣẹ́ kí làwọn ṣe? Building contractor ni wọ́n. Wọ́n dẹ̀ yànda yín, wọ́n fún yín láyè pé bẹ́ẹ̀ni kí ẹ máa ṣiṣẹ́ orin. bẹ́ẹ̀ni. Ọ̀dà nínú ìrìn àjò yẹn a fẹ́ gbọ́ àwọn ìrírí tẹ́ ẹ ti ní. Ta ni ẹ lè wò ńgbà tẹ́ dé kò pé olórin Islam èmi náà lè fẹ́ máa kọrin Islam, ó dáa kémi náà máa gbérù gbèsè tẹ́ni yìí ń gbé.
ta lè wò a lè sọ pé wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. ní àwòkọ́ṣe tí mo máa ń wò ní Alhaja Saoty Fatima Al-Jafariya, àwọn mo máa ń even àti Alhaja Ìyánwákà, so máa ń wò wọ́n ìgbà yẹn ayé tape tó yẹ pé wọ́n máa ń rìkọ́ọ̀dù ni, tí má ti orin wọn yẹn mo lè cram ẹ̀ sórí, so máa play rẹ̀, máa rìkọ́ọ̀dù ẹ̀ sórí kínní, máa play rẹ̀, máa wò bẹ́ẹ̀ mi náà ṣe gúdù tó pẹ̀lú orin wọn yẹn. So díẹ̀díẹ̀ ìgbà tó yá ni pé kò yẹ kí n máa lọ ní láyẹn, ó yẹ kí wọ́n gangan create títì ẹ lọ́tọ̀, pé tó fi ní jẹ́ pé bí ẹsẹ̀ èèyàn kan ní kínní, wọ́n ní ó dáa kí wọ́n dáyàn mọ̀ pẹ̀lú pé ìwọ gangan lélẹ̀. pé wọ́n lò ní style ilé. So àdé ń ṣe Ọlọ́run dẹ̀ bá wa fi àlùbáríkà sí. ẹ jẹ́ kí n tún wá béèrè lọ́wọ́ yín ìbéèrè yìí. ṣé a mọ̀ pé àwọn ẹgbẹ́ kan wà tó jẹ́ ẹgbẹ́ olórin Islam, a mọ̀ pé bíi Isman wà àtàwọn ẹgbẹ́ mi. ṣé ẹ̀yin wà nínú ẹgbẹ́ kankan bí? Mo wà nínú ẹgbẹ́, but gbogbo bíi kínní mi ì lólódì kankan nínú gbogbo wọn ṣá. àwọn ìwà nínú ẹgbẹ́. Bẹ́ẹ̀ni, mi ì ní olódì kankan nínú. tàbá wò pé tilẹ̀ mọ́ lónìí tọ́ba ní wà a fẹ́ olórin àgbà Islam kan tó yẹ pé sọ tó mú ẹ látọkàn wá pé tó bá rí inú ẹ á dùn o láti bá ṣiṣẹ́ pọ̀, ta lè lọ tọ́ka sí? lè tọ́ka sí Alhaja Aisha Umuniyas. Alhaja Aisha Umuniyas. ṣé ẹ ti pàdé, ẹ ti jọ ní nǹkan kan ṣe papọ̀ rí bí? Bẹ́ẹ̀ni, a ti jọ pàdé, kò ń ṣe pé bí a ti jọ ṣiṣẹ́ orin papọ̀, but a ti jọ. wọ́n dẹ̀ mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ àwọn dáadáa. nínú ìrìn àjò yìí yẹn, ìjọ́ wo nínú yín dùn jù? ọjọ́ tí inú mi dùn ní ìrìn àjò yẹn ní ọjọ́ tí Alhaji Amatan tó ń ṣe launching ní sáìdì mọ̀sán ìpájà yẹn, so àjọpàdé ní studio ni wọ́n ní àwọn fẹ́ ṣe launching, àwọn dẹ̀ pè mí ní guest artist níjọ́ yẹn. So tí mo ṣe wọ ibi bẹ̀ yẹn, the way tán ṣe welcome mi, mo wá wò pé ṣé mi náà lè léyìí. Alhamdulilayi, mo dúpẹ́ fún Ọlọ́run níjọ́ náà. ó dà nínú ìrìn àjò yẹn a fẹ́ mọ ìrírí yín ni o. ìjọ́ rẹ lè wò pé àṣọ àwọn máa fojú lásán kọrin yìí, tàbí ẹ wò pé iṣẹ́ àlàlà gbé dání, àṣé béèyàn ò bá dira tẹ́ ti wò pé kẹ́ sá padà, àbíjọ́ tó jẹ́ pé ó ba ọ̀tá yín jẹ́ lọ́kàn jù pé àṣìṣe orin ò easy, ìjọ́ wo ni? Alhamdulilayi Rabbil Alamin. ọjọ́ kan a lọ sí bí competition orin náà ni, ìgbà tí wọ́n ti ní zone wa àwa méjì la máa kọrin, so àwọn míì náà mú wọn bẹ́ẹ̀ náà. ìgbà tó máa di pé bíá ó ti ń kàn mí pé bíá ó ti ń kan tán máa pè wá, mi ì lè dá orin pé bíá mo fẹ́ kọ orin. kí ló dé? mi ò mọ̀, ohun tí bá ní mo fẹ́ gbé ohun orin ó máa há, but mo ń sọ̀rọ̀ normal báyìí. bá ní mo fẹ́ gbé ohun orin ó máa há, mi ṣáà wò pé kí wá ní nǹkan tó ṣe mí, mo ní láti sá kúrò níbẹ̀ yẹn. ìjọ yẹn lè mọ̀ pé wọ́n fojú lásán ṣiṣẹ́ yìí, àmọ́ láti gbà ẹ̀yin náà ti wá ń dira o. Alhamdulilayi, àwa náà ń ka Fatiha fi sájà. bí kán máa tán kan sọ́wọ́, kán máa fi tibí, kán máa fi tẹ́ lọ́lẹ̀ ńkọ́. kí ló dé? ojú lásán náà lè fi ṣe láti gbà yẹn. ojú lásán kọ́, èèyàn ń jókòó àdúrà ni. àdúrà póríṣiríṣi òun náà lásọ. béèyàn bá jókòó tó ká àwọn kankan sínú kankan náà tó jó papọ̀, kò ń ṣe bẹ́ẹ̀. àbí táwọn yóò yé yín. ó yé mi, torí ìjọ yẹn mo ní láti sọ fún àǹtí mi ìyẹn pé nǹkan báyìí báyìí ló ṣe mí, tẹ́ni kí n ṣíbi báyìí nínú Quran pé kí n kà, tí n bá ti ń kà mo máa fi sínú àdúrà mi, so Ọlọ́run dẹ̀ ń gbàkóso. láti gbà yẹn ẹ jẹ́wọ́ láàrin ìrìn àti ìyẹn láti gbà yẹn ọgbọ́n ò wálẹ̀ ń dá sí o. ẹ̀yin tẹ́ jóbìnrin kẹ́ ẹ lọ òde, táwọn ọkùnrin kan wá dẹ̀ rí pé ẹ̀bùn lọ́mọ, ìràwọ̀ lọ́mọ, gbogbo nǹkan tó bá gbà làá fi débẹ̀ o.
àfọlẹ̀ tún kọ wo àbí tó táwọn yóò yé yín bẹ́ẹ̀ ọgbọ́n ò lè ń dá sí tọkàn ọkọ yín fi balẹ̀ pé sẹ́ẹ̀ mo jẹ́rìí ìyàwó mi wọn lè gbé lọ. ẹ mọ̀ pé wọ́n ní béèyàn bá ṣe ń pera ẹ̀ òun náà ṣe máa pè náà. èrè ni sí. ìrìnsí ni lọ́jọ́ but kò ń ṣe pé bí èèyàn lọ sóde irú kan bẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ èèyàn lèèyàn máa mọ bó ṣe fẹ́ fi ọgbọ́n pé mi ní interest láti ṣe irú nǹkan báyìí láti ṣe. so. gẹ́gẹ́ bí ẹ̀bùn tẹ́ ní pàdé ọkùnrin kan rí nínú ìrírí yín kówó wà nílẹ̀ bí ṣẹ̀kẹ̀rẹ̀ tó ní ànáwó lé ẹ lórí ayé á tún mú ọ jù báyìí lọ ṣé kò ṣẹlẹ̀ rí ni. ó ń ṣẹlẹ̀ but mi ò wo bẹ́ẹ̀. ẹ wo bẹ́ẹ̀ ẹ wo bẹ́ẹ̀ ẹ wo bẹ́ẹ̀ ọ̀rọ̀ wo la máa ń sọ. mi ò wo bẹ́ẹ̀ mi ò wo bẹ́ẹ̀. kí ló dé. kò ń ṣe nǹkan tó wù mí in Islamic way pé èèyàn ń kọrin torí ẹ̀ ń pé àwa tá à ń kọrin a ní ẹlẹ́nu yànyàn ní wá o gbọ́dọ̀ máa pa ẹnu ẹ̀ mọ́ ni. so tẹ́yà bá tún wá ń pèèyàn lábì fúnra ẹ̀ kó máa pa ìfun ẹ̀ mọ́ so ó yẹ kí àwa náà máa fi ọpọlọ sí pé nǹkan tó ń pè wá yìí má jẹ́ ká jẹ́ bẹ́ẹ̀ o pé irú nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ kéèyàn wá tún wá ní pé kí ní máa ní àṣebá ti sọ. ọ̀rẹ́ ẹ̀yẹ́ ń bèrè báyìí láàrin mi àti yín etí kẹta ò gbọ́ o ẹ wojú mi ilé ọkọ tẹ wà yìí àwọn ọlọ́kọ tẹ ti fẹ́ láti àárọ̀ wa láàrin mi àti yín torí wọ́n ní àwọn olórin Islam lóbìnrin wọ́n ní wọ́n ìgbélé ọkàn kò kú kọ́ńbọ̀dù ni wọ́n ṣe lóòótọ́ ni. wọ́n máa ń sọ. wọ́n máa ń sọ àmọ́ kò rí bẹ́ẹ̀. wọ́n máa ń sọ kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi. ó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn kan. bẹ́ẹ̀ kò ń ṣe pé àwọn náà kò ń ṣe pé bí àwọn ọmọ ṣe o bọ̀ tọ́lọ́n bá ṣe kọ ìrìn àjò ẹ̀dá láyé ó máa rìn ni kò sí ni tọ́lọ́n bá ṣe kọ pé bó ṣe máa gbé ẹsẹ̀ lélẹ̀ ó máa gbé ni kò ń ṣe pé àwa tá a la wà ń bẹ̀rẹ̀ náà pé a mọ̀ ọ́ ṣe bàbá la gbọ́n jù rọ ọlọ́run náà ló ń kọ́yàn mọ̀ ọ́ ṣe. ṣé àbí òun ni kò tí ì jẹ́ kíra wọ̀nyẹn bí àtòrí pẹ́yìn ò gbà ni torí àwọn tó gbà àárọ̀ kọ̀ tán ń lò ara yìí tó ń jẹ aráṣọ tó ń wọ̀. ìyẹn kọ́ ni ayé ìyẹn kọ́ láyé tí wọ́n bá rántí ibi tó ń lọ pé àlìkíyámọ̀ ní kókó. ẹ̀yin rántí tí yín bẹ́ẹ̀ ní tọ̀dọ̀ tí yín yé rí bẹ́ẹ̀ àwọn ò rántí. irọ́ ó ṣe pé wọ́n rántí. ó dáa ìyá wa ẹ tún fún wa ní ohun orin yẹn ẹ jẹ́ ká gbọ́. ọlọ́run bá mi ṣe tó bá ti bá mi ṣe mọ́ tún sọ pé ò ṣe mọ́ èyí tó o ti ṣe ọlọ́run má jẹ́ kó bàjẹ́ o mo mọ̀ pọ́kù lẹ́yìn bíntín lè yí orí tó lùgì lọ pẹ́ orí ọ̀hún sọ̀rẹ́ orí gbé ní jòsà lọ orí mi gbé mi o yá fati alikairi unzurina bímọ kí sọdáná yá rọ́bì bílí Mustapha bálíkì mọ́ kọ́sídàánà fàgìfìrí lànà mọ̀mọ́dọ́ yá wá sí a lè kọ́ra mi ọlọ́run bá mi ṣe tó bá ti bá mi ṣe ò mọ́ tún sọ pé ò ṣe mọ́. àwọn bolẹ̀ ti gbé orin ti yín dé àwọn bolẹ̀ ti gbé orin ti yín dé. ó wà lórí audio mark. yọ̀rọ̀ pé ẹ ti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà rí ààrẹ ti lọ sílẹ̀ Haúsá lọ kọrin ilẹ̀ Yíbò. àti lọ. ilẹ̀ Yorùbá yìí nìkan lẹ́yìn tí ń rú tiẹ̀ ẹ̀rẹ̀ tí lọ Kútọ́nù ẹ̀ lọ Ghana ẹ̀ lọ Togo ẹ̀ tí travel out nìyẹn Ọlọ́run á ṣe ní rọrùn. kí lẹ ní sọ fáwọn olólùfẹ́ yín. ní tí mo ní fún àwọn olólùfẹ́ mi ìfẹ́ tí wọ́n fi ń tẹ̀lé mi náà ni kán máa fi tẹ̀lé mi kán máa fi tẹ̀lé Ìgbàlódé àti Ìrírí show kán máa bá wa wò ó. orí ètò láyé wa o orí ètò Ìgbàlódé àti Ìrírí show lórí Somi Crown TV a wà lórí YouTube a wà lórí Instagram a wà lórí Facebook a wà lórí TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ìbéèrè tí ẹ bá ní àbò ní tẹ́ fẹ́ bá wa sọ ẹ máa fi sí under comment section á dá yín lóhùn bó bá dẹ̀ yẹ pé ẹ fẹ́ kí a bá yín gbé ẹnikẹ́ni wá sórí ètò yìí á ṣiṣẹ́ lórí ẹ̀ iṣẹ́ tiwa ni okòwò tiwa ni kó tó di pé àlejò wa lọ mo yìí ní ìbéèrè bíi méjì tí mo fẹ́ béèrè àlejò wa ṣé nínú ìrìn àjò yín yẹn ǹjẹ́ ọjọ́ kan wà tó jẹ́ pé ẹ ti gbọ́kàn lé èèyàn kan
pé ẹ̀ ń fẹ́ kankan látọ̀dọ̀ ẹ̀ àbí ẹ̀ ń fẹ́ràn lọ́wọ́ kan tó jẹ́ pé ó padà já yín kulẹ̀ tó dẹ̀ dùn yín dé góńgó ẹ̀mí nídìí iṣẹ́ orin. ètò dùn mí jù àwọn onílù ló ṣe kinní yẹn fún mi. àwọn onílù kí ló ṣẹlẹ̀ ẹ̀ ń tọ́jú wọn tẹ́lẹ̀ ni àbí. a máa ń tọ́jú wọn àti wá dé òde àti ó pè bí ó yẹ ká bá wọn bẹ̀ gbàtà débẹ̀ àárín wọn so mo ní láti pe ẹni tí mo bá sọ̀rọ̀ pẹ̀lú kíní pé torí mi tí ní permanent pé onílù so mo máa ń pè nọ́mbà ẹ̀ ò lọ mo ṣe pé kò lọ kíní ẹ̀ bà mí nínú jẹ́ gan-an mo ní láti pé àwọn bàbá tán máa ń lùlù dáadáa kwara yẹn lójú agbo àwọn náà wá ṣáà ń tiraka fi tì í tí a fi ṣàyànjú kíní yẹn dùn mí gan-an ní ọjọ́ yẹn. lára àwọn àrírí yín náà nìyẹn. bẹ́ẹ̀ ni. ó dà kó tó di pé a lọ ẹgbẹ́ ń béèrè ìbéèrè tí ó kẹ́yìn yìí ìyá wa ọkọ yín tó fẹ́ yín sílé báwo ló yẹ jẹ́ sí yín irú ọkọ wo ni wọ́n. alhamdulilayi wọ́n ní èmi ò rí gẹ́gẹ́ bí ọkọ mo rí bí ẹ̀gbọ́n mi torí wáyé pé ọkọ ni èèyàn ti mọ̀ pé nǹkan tó ń wọ́n ni but ẹ̀gbọ́n yàn ọ̀rẹ́ yàn èèyàn lè sọ anything fún pé ọ̀rẹ́ mi wá nǹkan tí mo rí lélẹ̀ nǹkan tí mo rí ṣé bí mo ṣe rí ní ọ̀dọ̀ mi nìyẹn. ó dà ẹ wò wọ́n lójú báyìí dúpẹ́ lọ́wọ́ wọn ẹ dárúkọ wọn ẹ kí oríkì wọn kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi Haruna Ìṣọ̀lá ọmọ eléṣì ọ̀wọ́ ọmọ awókò ònú ètùtù ìtì ọmọ àpàṣà ọ̀dàrọ̀ sí ẹ rí o gbọ́dọ̀ ìyá náà ìjọ torí ìyá náà lálòkọ aláwo mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ó dà kó tó di pé a lọ lórí ètò mo ní ìbéèrè 3 àbí 4 tí mo kàn fẹ́ sáré béèrè ní ṣókí nínú orin Islam tí ẹ̀ ń kọ yìí nínú Saoty Arewa àti Ahmad Alawiye ta lẹ mú. àwọn méjèèjì náà ni mo láìkì wọn. ẹ̀mẹ́nìkan. kí n mú ẹnìkan mo mú Alhaji Saoty Arewa. ẹ mú Alhaji Saoty Arewa ó dà nínú tèmi ní success àti Yangana ẹ̀mẹ́nìkan. mo mú tèmi ní success. ẹ mú tèmi ní success ó dà ẹja lọ sí inú Fuji nínú Alhaji Òṣùpá àti Alhaji Wasiu Alabi Pasuma ẹ̀mẹ́nìkan. mo mú Alhaji Saoty Òṣùpá. ẹ mú Alhaji Saoty Òṣùpá nínú òkèlè àti oúnjẹ ìwé lẹ mú. máa ń jẹ òkèlè o. òkèlè nínú pupa àti dúdú ìwé lẹ mú. dúdú lẹ mú torí ẹ̀yin náà dúdú. ẹ ṣe fún ìdáhùn tí ẹ fún wa lórí àwọn ìbéèrè tá a béèrè ní ṣókí yẹn èmi náà wá lẹ́bùn tí mo fẹ́ fún yín o ṣe ṣetán àti gbà á. ó dà ẹgẹ ń gbé wá lóní kásàbùà yìí ògbédé ṣe rí ẹ̀bùn tó wà níbí ìpele méjì ni ẹ̀bùn àkọ́kọ́ rèé láti iléeṣẹ́ Tèmítáyọ̀ Trado Medical Nigeria Limited àwọn ló ṣe mustif capsule àwọn ló ṣe B&C capsule eléyìí dá fún ara ní lílò ẹ wá rí eléyìí ó wá láti iléeṣẹ́ Summit Crown TV lábẹ́ aláṣẹ àti olùdarí àti ọ̀gá àgbà yanyan fún Summit Crown TV àwọn ní olórí Abímbọ́lá Adéyẹmí Babátúndé wọ́n ní ká fún yín ní eléyìí tó wẹ̀ ńlá ni wọ́n ní ká fún yín ní jọ́tà yìí wọ́n ní ká fún yín ní kàpálà ìgbàlódé yìí kẹrí òǹbùsára wọ́n ní ká tó fún yín ní mọ́ọ̀dù yìí customized one ní ẹ lè máa fi mú nǹkan ló bá ń ṣiṣẹ́ lọ́wọ́ ní ṣọ́ọ̀bù ló bá fẹ́ dá nǹkan ara ẹ̀rí ó rẹwà gan wọ́n ní ká fún yín ẹ wá bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn iléeṣẹ́ tó ní ká gbé fún yín èmi náà gbé fún yín kàṣàbùà ẹ yẹ dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ ṣé adúpẹ́ o lọ́wọ́ iléeṣẹ́ Ìgbàlódé Àti Ìrírí show. ẹ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Tèmítáyọ̀ ẹ dẹ̀ dúpẹ́ lọ́wọ́ olóòtú àgbà. Tèmítáyọ̀ ẹ ṣé mo dúpẹ́ o iléeṣẹ́ yín ò ní jóná o. àmín. òkè òkè ní ọwọ́ yín á máa rè o àti olóòtú àgbà náà mo kí gbogbo yín o ẹ ṣé gan ni wàràfà náà wọn kánà àríyá ẹ ṣé adúpẹ́ o. ó dà ẹ bá wa sọ fún àwọn olólùfẹ́ ètò wa pé bàbá tó pè yín ní kópẹ́kópẹ́ yìí ẹ jẹ́ wa o. bẹ́ẹ̀ni gbogbo ìgbà tẹ́ bá ti pè mí
kọ́lọ́run kó ṣe wá lẹ́lẹ́mìí kó sì fi àlàáfíà kó mọ̀ fi jẹ wá níyà máa wá. Kó tó di pé ẹ dágbére ẹ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín àwọn orí yín báwo ni wọ́n yìí lè rí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 080 56 28 29 66 080 56 28 29 66. Orin mi ó wà lórí audiomack ẹ bá ti search fún Samiat ọmọ akéde. Samiat ọmọ akéde ẹ bá ti search Samiat ó máa gbé wá Ọlọ́run bá mi ṣe. Ọlọ́run bá mi ṣe ìyẹn nìkan ló yìí wà ń bẹ̀. àti màámi òun náà wà ń bẹ̀. ìyẹn náà wà ń bẹ̀ ó dà wọ́n fẹ́. ẹ bá mi fi orin dágbére pé ní kò pẹ́ kó pẹ́ yìí kan á tún pàdé lórí ètò Ìgbàlódé àti Ìrírí show. bá a ṣe ń lọ lọ́jọ́ òní a ò ní lọ ìlọ kọ̀ǹkọ̀ tó lọ sódò tí kò dé sàlẹ̀ omi o àwa lọ́mọ wa ẹ̀yìn lọ́ máa bá wàrà fánà mọ̀kánná àlìyá Ìgbàlódé àti Ìrírí show ẹ ò ní délé bú sẹ́kún iléeṣẹ́ yìí ò ní ìwàlẹ̀ òbówọ́lá mú ọmọ Adéwálé wàrà fánà mọ̀kánná àlìyá. ẹ ṣé gan gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò wa ẹ rí pé ó ń dùn ó ń dán Ọlọ́run fi àṣẹ sí ni Ọlọ́run dẹ̀ fi oyin sí ni ọba tó di rí ẹwà fákùkọ kò mà kó lórí ìtẹ́ akínyìn o pé ẹ tún bá wo ètò eléyìí orí Sumikran TV la wà ètò Ìgbàlódé àti Ìrírí show ẹ máa wò wá lórí YouTube ẹ máa wà lórí Instagram ẹ máa wà lórí Facebook ẹ máa wà lórí TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́ndà comment section ẹ fi ìbéèrè yín ẹ fi síbẹ̀ ẹ máa bá wa pín program yìí o ẹ jẹ́ kó lọ fà ẹ bó kó lọ fà mo dẹ̀ kí gbogbo àwọn tí a jọ mú ètò yìí wá sí ojú wòran yín mo kí gbogbo àwọn crew pátápátá o a ò ní yọ sọnù láṣẹ Elédùmarè àdé ní wàrà wa tì àkí olóòtú àgbà olórí Abímbọ́lá Adéyẹmí Babátúndé akínyìn o mayami àdúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ gidigidi gan a ti fẹ́ máa lọ o a pàdé ní kópẹ́kópẹ́ orúkọ mi ni ambassador Káyọ̀dé Sanni ọmọ àwo dáàdi 4G ọkọ ọmọ mi 4G agbólóhùn bí ọ̀jẹ̀ bàbá oyin ọkọ ìyá àwọn oyin ọmọ bá jágún kìsì lọ́kọ̀ èrò mo ní mo ń gbé kẹ̀kẹ́ mi lọ o mo ń gbé kẹ̀kẹ́ mi lọ mo ń gbé kẹ̀kẹ́ mi lọ o mo ń gbé kẹ̀kẹ́ mi lọ o. onírúurú ohun gbogbo nígbà tá kókó wà fún nípele nípele ládáyé abẹ́ orí ìgbà kan ti lọ òmíràn làwà yìí ìgbà kan á tún dé ẹ̀dá kan ò lè lólé ayé gbọ́. onírúurú ohun gbogbo nígbà tá kókó wà fún ìgbàláyé nípele nípele ládáyé abẹ́ orí Ìgbàlódé ìgbà kan ti lọ òmíràn làwà yìí ìgbà mìíràn á tún dé ẹ̀dá kan ò lè lólé ayé mọ́. Ìgbàlódé ìgbà ara là ń búra ṣe. Ìgbàlódé ìgbà kan rí ọ̀wọ́n là fi ń lọ́ta. Ìgbàlódé ṣùgbọ́n nísàyí ẹ̀rọ amúnáwá. Ìgbàlódé ìgbà kan rí ọwọ́ là fi ń fọṣọ. Ìgbàlódé kò darí bẹ́ẹ̀ mọ́ nísàyí o. Ìgbàlódé ìgbà ara là ń búra. Ìgbàlódé.